iṣẹ́ ń lọ níbì kan gbogbo ẹ̀kọ́ la máa fi gbogbo ẹnu sọ ẹsẹ̀ ń pẹ́lẹ́ òòṣà kò lè dẹ̀. bá ti bẹ̀rù làbọ̀ mọ́ ká ṣiṣẹ́. ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ bó dọ́jà ni. èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà. ògo ní fọ́lọ́run lókè ọ̀run, àdúpẹ́ fọ́lọ́run ọba tó láyé àti ọ̀run. ó ìṣẹ́ wa fúnlẹ̀ wá fún ilẹ̀ ìbí wa kàdégà ràgbégà fàyèrè. ìgbàgbọ́ wa ni pé bá ti bẹ̀rù làbọ̀ mọ́ ká ṣiṣẹ́ ká jọlá. ìṣọ̀kan àti òmìnira ní kẹjẹ́ ká máa lépa tẹ̀síwájú pọ̀pọ̀ ire àtòhun tó dára. ọmọ òdà dìde bọ́ sípò ẹ̀tọ́ rẹ̀, ìwọ ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. ẹ ṣeun o bàbá, ẹ ṣé o Jésù, mo dúpẹ́ o bàbá, ẹ ṣé o Jésù. kí ni màá fi san oore rẹ bí o ti pọ̀ tó láyé mi? ẹgbẹ̀rún ahọ́n kò tó fún yín rẹ. ẹ ṣé o Jésù. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè, ọba tó fún wa lórí ọ̀fẹ́, ọba tó fún wa láǹfààní láti tún wá síwájú gbogbo ẹ̀yin olólùfẹ́ Ọmọlúkà Great TV káàkiri àgbáńlá ayé níbikíbi yòówù tẹ́ wà káàkiri ayé pátápátá. mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, àwọn ọmọ Ọlọ́run náà lọ́pẹ́ tí ní ọpẹ́ tọ́ sí. òun la máa dúpẹ́ fún ní gbogbo ìgbà. òun ló fún wa lórí ọ̀fẹ́, tá a bá sùn tá a bá jí, Ọlọ́run ló fún wa lórí ọ̀fẹ́. kì í ṣe agbára wa, kì í ṣe mímọ̀ ṣe wa, kì í ṣe ipá wa ní orí ọ̀fẹ́ lọ́lọ́run fún wa. ọpẹ́ náà la dùn. ó sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ Ọmọlúkà Great TV káàkiri àgbáyé, lórílẹ̀‐èdè Canada, lamẹ́ríkà, ní gbogbo South America, tó fi wọ Europe, Ireland, tó fi dé London, tó fi dé Germany, tó fi dé Italo, tó fi lọ káàkiri gbogbo Europe pátápátá wá sí gbogbo Asia, láti Japan, tó fi wọ India, tó fi dé gbogbo Singapore, Malaysia, gbogbo yín pátápátá, gbogbo yín ni mo kí mi lólódì ẹnìkan. mo kí yín pé ẹkú àdúró ti Ọmọlúkà, mo kí yín, mo tún fi àsìkò yìí mo tún fi kí gbogbo ẹ̀yin tèmi lórílẹ̀ Áfíríkà náà. èyí tẹ́ ń kí wa láti orílẹ̀-èdè Libya, èyí tẹ́ ń pè wá láti orílẹ̀-èdè Germany, láti orílẹ̀-èdè Íjíbítì, láti Kenya, títí. mo kí gbogbo yín, mo dúpẹ́ lọ́wọ́ yín pé ẹkú àdúró tì mí, ẹkú kó má bàjẹ́. Ọmọlúkà yín rèé, gbogbo yín náà lẹ́mọ̀ bóyá ẹ̀ẹ́dẹ̀ mọ̀ arìnrìn-àjò fẹ́rẹ́fẹ́ lọ sórílẹ̀-èdè South Africa. àwọn èèyàn pé Ọmọlúkà ó lọ sí South Africa níbi tí wọ́n náà ti ń pa Nàìjíríà, níbi tó ti ń jà, níbi tó ti ń pa àwọn èèyàn. Ọmọlúkà kí ló wá lọ? Ọmọlúkà ó fẹ́ pa mí, bóyá ẹ ní sùúrù. ẹ ṣe sùúrù, kò séwu lẹ́gbẹ̀rún ẹ̀kọ́ afẹ́ ìbọn bẹ́ẹ̀. kàkà fọmọ Ọlọ́run ó jì sí kòtò, mọ̀nàmọ́ná ojú ọ̀run àṣìṣe mọ́lẹ̀. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹgbẹ́ ọmọ Yorùbá ní Western Cape, yẹn ní Cape Town ní orílẹ̀-èdè South Africa. àwọn náà gbà mí lálejò, kí ni jẹ́, kí ni mo já mọ́. àwọn yẹn ní ìwọ́n Ọmọlúkà máa bọ̀ wá bá wa sọ ọdún ìṣọ̀kan dé. gbogbo ẹ̀yin tẹ́ wà mí pátá ẹ bá mi gbé ìlú yìí, torí mo ní special message fún yín mẹ́wàá ń ṣẹlẹ̀ tẹ́ ẹ mọ̀. ara tí mo dẹ̀ tẹnu mọ́ látọdún ìlú yẹn o, mo fẹ́ sọ fún ẹ bá mi pé ẹ jẹ́ kó rìn káwọn olólùfẹ́ Ọmọlúkà lè mọ̀ pé mo ti padà dé, pé kò séwu, nǹkan kan ò ṣe mí. kàkà kí ṣé ni mo kàn ń gbádùn yùngbà lórílẹ̀‐èdè South Africa. gbogbo àwọn ọmọ Yorùbá tó wà bẹ́ẹ̀ wọ́n fẹ́ fún jẹ́ ṣe mí léṣe. bàbá mi akíkanjú ọmọ Yorùbá tí gbogbo tó jẹ́ pé akíkanjú ní ká alámọ̀ pé bàbá mi Julius Marshall. bàbá yìí ṣe kùtùkùtù méjì, ó ṣe yàyà mẹ́fà, ó náwó, ó nọ́ra, ó tún fi ara sílẹ̀, ó tún bá ó gbé wá ní ìjà ẹ̀ bá gbàgbé pèmí nìkan kọ́ mo lọ. olóyè Sunday ọmọdé ẹmọ náà wà bẹ́ẹ̀, àjọ wà bẹ́ẹ̀ ni. bàbá yìí gbìyànjú. bàbá yìí gẹ́gẹ́ làbá máa pè ní abiyamọ, ojúlówó ọmọ Yorùbá. mo ń sọ eléyìí ó dẹ̀ jẹ́ kí ọkàn mi kó balẹ̀ ìpè a sì ní àwọn ojúlówó ọmọ Yorùbá. a sì ní àwọn ojúlówó ọmọ Yorùbá tòótọ́, a sì ní wọn. lára wọn ni bàbá tí mo dárúkọ fún yín, bàbá mi aṣíwájú àwọn ọmọ Yorùbá ní Western Cape, bàbá Julius Marshall. ẹ yẹ sọ fún yín pé bàbá yìí ilé tí wọ́n fi ilẹ̀ fáwọn ọmọ Yorùbá tí wọ́n ń dúró sí, tí wọ́n ń gbé láì sanwó,
odindi ilé wọn bíi méjì náà fi ilẹ̀ fáwọn ọmọ Yorùbá tí wọ́n gbé láìsanwó tí wọ́n dẹ̀ ń tọ́jú wọn tí wọ́n tún bọ́ wọn. lára àwọn ọmọ Yorùbá tí wọ́n níṣòro tí wọ́n sá àsálà fún ẹ̀mí wọn wá sí Cape Town, bàbá yẹn ló gbé wọn tó tọ́jú wọn tí ò jẹ́ kí aburú nǹkan ṣẹlẹ̀. olóyè ti sọ̀rọ̀ irú àwọn ọmọ yìí tó ń ṣe irúṣẹ́ tó tó yìí Nàìjíríà gọọmenti ò ní béèrè láéláé pé ta lẹ́ni yìí báwo ló ṣe jẹ́. àwa táwa Nàìjíríà bí bàbá yẹn náà ṣe ń náwó ìrànlọ́wọ́ nìyẹn. gbogbo àwọn warriors àìmọye ìgbà tí bàbá ti ju nǹkan ní Ọmọlúkà bá mi fún àwọn warriors yìí jẹ́ kán jẹun tó bá jẹ sínú làjẹmọ́nú wọn míì ní kán fi rẹ̀ pa ṣùgbọ́n jẹ́ kán fi oúnjẹ kán ọmọ wọn bá wọn jẹ́ bàbá aṣíwájú ìkan náà ni. òun ìkan náà ló sọ pé Ọmọlúkà ó já mọ̀ bọ̀ bàbá yìí ní kọ́bọ̀ dání yìí lọ lè borí onímọ̀ wọ́ọ́rì máa ṣe gbogbo ètò máa ṣe àmàbọ̀ Ọlọ́run dẹ̀ gba gbogbo mo lọ. bàbá yìí pa itú méje láti ran àwọn ọmọ Yorùbá lọ́wọ́ mo bẹ̀ ọ́ ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yà bíyamọ́ ẹ bá mi máa fi àdúrà ran bàbá yẹn lọ́wọ́ níbikíbi tẹ́ bá wà ẹ máa bá mi gba àdúrà fún ẹ máa bá mi fi àdúrà kẹ́ máa fi ro ìrìn àjò àti ilé iṣẹ́ ẹ máa bá mi fi ràn lọ́wọ́ ẹ lọ́wọ́ àwọn fídíò mi tó lóye Ìgbòho ti sọ̀rọ̀ ní ìṣọ̀kan dé ìdálọ́ṣe ní South Africa yẹn lọ wò ó ẹ rí nǹkan tó lóye sọ nípa aṣíwájú gẹ́gẹ́ tá a sọ yìí ẹ mọ̀ pé kì í ṣe pé mo kàn sàsọdùn tí olóye fi lè sọ ọ̀rọ̀ wà fọ́ọ̀sì jáde láti sọ bàbá yẹn ẹni tó dé bẹ́ẹ̀ ni ò lè mọ tá a sọ bàbá yẹn ó ti sacrifice ara ẹ̀ nítorí ọmọ Yorùbá ó ti fi ọ̀pọ̀lọpọ̀ nǹkan àwọn ọmọ Yorùbá tó ń ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ tó dẹ̀ sanwó oṣù kúrò ló ń kà wọ́n yapa ìfẹ́ máa dárúkọ ọkùnrin ìlera rántí gbogbo wọn bàbá yìí dẹ̀ láwọn ìsọ̀gbẹ̀ tó ń ṣiṣẹ́ lára wọn ni Alhaji Lukman Lasisi tó ń ṣe gudugudu méje wọ́n dúró tiwa títí tá a fi lo iye ọjọ́ tá a lò ń bẹ́ẹ̀ tá a tún fi padà ní wọn ò fi wálẹ̀ níṣẹ́jú kan àtẹ̀mí àtolóyè àtàwọn ìsọ̀gbẹ̀ wọn tó kó lẹ́yìn ìtọ́jọ́ wa kí ni mo ṣe sọ ilé gbogbo yín lẹ́mọ tó ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè South Africa pé kò dẹrùn kò rọrùn rárá wọ́n pa àwọn ọmọ Nàìjíríà mọ́ mo rí kódà ẹ̀rọ lè bàbá tẹ́tẹ́ tó yẹ kó wá kò lè wá nítorí pé kí ni wàhálà yẹn kà mọ́ ibi tó wà kò lè jáde àwọn ọmọ Yorùbá ń sápamọ́ ibẹ̀ ni mo ti gbọ́ pé àwọn ọmọ Yorùbá kan sápamọ́ nígbà tán níta àwọn èèyàn ń bọ̀ wọ́n lọ sápamọ́ sínú táǹkì omi water storage wọ́n sápamọ́ sínú ẹ̀ ká má bàa rí wọn. ìbéèrè tí mo fẹ́ bi gbogbo ẹ̀yin tẹ́ ń wo fídíò mi torí ẹni mo kàn wá dúpẹ́ lọ́wọ́ náà àti gbogbo àwọn ẹgbẹ́ ọmọ Yorùbá ni torílẹ̀-èdè wa bá dáa kí làwọn èèyàn wa fẹ́ máa sá kiri fún. ẹgbẹ́ wọn sọ fún mi láwọn tó bá olóyè bàbá yìí ṣiṣẹ́ bàbá aṣíwájú yìí lára wọn ni Alhaji Lukman Lasisi lára wọn ni Alhaji Ọláarẹwà lára wọn ni bàbá mi Adé West bàbá mi Kẹ́lẹ́ Bàṣẹ́pẹ́ oh my God àwọn bàbá yìí wọ́n ti kutukutu méje ìyẹn gan fi mí lọ́kàn balẹ̀ pé ìrètí tó dáa wà fún ọmọ Yorùbá ẹ bá rí ipa tí wọ́n kó nítorí ọmọ Yorùbá bàbá yìí dẹ̀ ń sọ wípé ẹni tí olóyè ọmọ Adéyẹmọ ṣe fún ọmọ Yorùbá kò yẹ kí Yorùbá fojú olóore wọn gúngi olóore wa ní Sunday Igboho mi ì ní kọ́mẹ̀ntì yín mi ì ní kẹ́ ẹ sọ̀rọ̀ lórílẹ̀‐èdè South Africa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ń sá tí wọ́n wá bá bàbá yìí pé bàbá yìí gbà wá tí bàbá yìí dẹ̀ fún wọn ní ìrànlọ́wọ́ tó dẹ̀ ṣe fún wọn á fáwọn míì nínú ilé wọn wá sùn wọn á máa jẹ wọn máa àwọn míì sọ bàbá yìí jẹ́ ká ṣiṣẹ́ pẹ̀lú àṣìṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti ṣiṣẹ́ tó ti gba pàṣẹ bàbá yìí kọjá tí wọ́n àwọn náà tó ti dá ilé kọ́ tí wọ́n ti dá mọ́tò ní tí wọ́n ti ti rere lórílẹ̀ South Africa bẹ́ẹ̀. mo kí ẹ̀yin ọmọ Yorùbá ẹgbẹ́ kú oríire ṣùgbọ́n ẹ gbọ́ ìyà ń jẹ àwọn ènìyàn ariwo tá a ti ń pa látọ̀dún látòṣùgbọ́sù rèé ariwo tí mo ti ń pa ẹgbẹ́ ìran Yorùbá kò yẹ ká wà nínú ìyà kò yẹ ká wà nínú ìgbèkùn èmi fẹ́ sọ ilé ibi òsán láti fi sọ yín pé bóyá gidi màá sọ òótọ́ fún yín ìdí méjì làwọn tó ń bá wa jà lórílẹ̀‐èdè South Africa náà fi bá wa jà màá sọ méjèèjì fún yín. torí àwọn èèyàn pariwo mi ò blame mo South Africa rárá mi lè dá wọn lẹ́bi torí àwọn tó ń ṣe torí pé kí ni tí àwa Yorùbá kùnà tá a lè ṣe òun làwọn ń ṣe they are trying to protect their lands. táwọn ìjọba bá fẹ́ sọ̀rọ̀ bí wọ́n ní South Africa wọ́n jà láìmọ́re Nàìjíríà help wọn wọ́n wá fi bí ń ṣú wa òótọ́ ni a ràn wọ́n lọ́wọ́ ṣùgbọ́n ẹ jẹ́ kí n sòótọ́ fún yín pẹ̀lú bí wọ́n ṣe ràn wá lọ́wọ́ tó yẹn so wá tọ́ kó wá sílẹ̀ kúnlẹ̀ irú wa ògiri wa everything gbogbo ẹ̀ kó dẹ̀ ṣe wọ̀ nínú ìlú wọn kí gbogbo ẹ̀ wá rí bírí bí Nàìjíríà ṣe rí lè ní torí pé Nàìjíríà ò ní gbọ̀n nípora wọn òmìnira Yorùbá ò nípora kankan Fúlàní wọ̀ Ìgbò wọ̀ Haúsá wọ̀ ẹ̀fíkì wọ̀ gbogbo ẹ̀yà wọ̀ ní ilẹ̀ Yorùbá wọ́n dẹ̀ bá gbogbo ẹ̀ jẹ́ ilé táwọn South Africans yẹn tí wọ́n jà fún nìyẹn ẹ má jẹ́ ká blame wọn ilẹ̀ wọn ni ìkejì tẹ́ bá wọ̀ ẹ ṣàkíyèsí wípé wọn ò fẹ́ identify lójú yín ni wọn ò ti identify àwọn tó ń fa wàhálà àwọn South Africans yẹn mọ àwọn tó ń fa wàhálà o ẹ jẹ́ sọ àṣírí fún yín lẹ́nìí and I will be happy mi ì ní kẹ́yìn ọmọ Ìgbò mi ì tún ní kẹ́ ẹ mọ́ bínú mi ì ní kẹ́ ẹ mọ́ tún jà àwọn South Africans mọ̀ pé Ìgbò ní wàhálà ní South Africa ní tó ṣojú mi ni nígbà tí mo dé South Africa tí mo wọ Cape Town ọ̀gá tó kọ́kọ́ yìí ṣe interview fún mi tó bẹ̀rẹ̀ visa passport bẹ̀rẹ̀ gbogbo ẹ̀ lọ́wọ́ mi
nígbà tó ṣe gbogbo ẹ̀ tó wò tán wọ́n á gbé mi lọ síbi tí wọ́n ti fẹ́ wẹ̀rù pàtó débẹ̀ tí mo tú ẹrù kó tó tú ẹrù mi ó bèrè lọ́wọ́ mi ó ní which place am I from mo dẹ̀ ní àmì Nàìjíríà ẹ̀wọ́n náà wọ́n mọ̀ pé Nàìjíríà ní kó orí pálí mi ó ní ṣùgbọ́n ó ní which area for Naija mo dẹ̀ ní àmì Yorùbá mọ̀ original Yorùbá ó ní ẹ̀yà Yorùbá ó ní good ó ní this one cannot do rubbish let him go mo fi Ọlọ́run búra fún yín mo dẹ̀ gbé mi gbàm wọ́n lù wọ́n dẹ̀ lóyà kó yìí ó gbọ́ yín pé Yorùbá ni mí ẹrù mi tí wọ́n fẹ́ tú ó dẹ̀ rọra fílẹ̀ ó pàdé ó ní kíkẹ́rù mi ó ní this one cannot do rubbish ó ní let him go mo fi Ọlọ́run búra mo fi alálẹ̀ búra fún yín let him go. That is to tell you pé àwọn pípọ̀ yẹn mọ àwọn tó ń fa wàhálà reason mi ò I don't want to say more kẹ́ ẹ má lọ sọ pé ṣe ni gbogbo ẹ̀ tún sọ pé mo hate Igbo wọn ò lè lájú wọn lẹ̀ ká máa kó fake product wọ orílẹ̀-èdè wọn ò lè lájú wọn lẹ̀ ká máa kó àwọn fake product wọ orílẹ̀-èdè wọn kí gbogbo ẹ̀dẹ̀ máa bàjẹ́ tí wọ́n bá sọ̀rọ̀ wọn lẹ̀ sọ pé iṣẹ́ wọn pé àwọn Nigerians àwọn foreigners pé wọn ò jẹ́ káwọn iṣẹ́ ṣe South Africa is big àwọn nǹkan tí mo rí níbẹ̀ bí ẹ̀ ṣiṣẹ́ níbẹ̀ tó dẹ̀ dọ́mọ South Africa original tó jẹ́ indigenous citizen of South Africa wà jẹun òdìgbà tó bá ṣiṣẹ́ mo rọ́bà àwọn ọmọ òwúṣì láti ṣiṣẹ́ but nǹkan táwọn máa sọ ṣe ẹ try to understand èyí tí wọ́n máa sọ fún yín nìyẹn ìgbẹ́ ẹ̀ ń gbaṣẹ́ àwọn ṣe ẹ̀ ń gbalẹ̀ àwọn ẹ̀dẹ́ káwọn oníṣẹ́ ṣe àjẹkáwọn that's what they will tell you kí iṣẹ́ wọ́n bá lè jẹ̀ ní òun náà ṣe ń sọ bẹ́ẹ̀ tó bá sọ fún yín pé ẹ̀ ń kó fake truck wá ẹ̀ ń kó fake kìnìún kan wá ẹ̀ ń ba ara kìnìún jẹ́ tó bá sọ bẹ́ẹ̀ wọ́n á ní kí gọ́ọ̀mẹ̀ntì control ẹ̀ tó máa sọ nìyẹn kò dẹ̀ sínú control tí gọ́ọ̀mẹ̀ntì fẹ́ ṣe àwọn ará bí àwọn ọmọ náà tó á sì pàpà dá ara ni wọ́n ṣe. nígbà tá a dé kíni wọn kó gbogbo àwa tájọ́ ọmọ Nàìjíríà wọn kó wájọ mo sọ fún yín ni wọ́n ti mọ̀ wá yàtọ̀ tẹ́ bá gbọ́ pé wọ́n pa ọmọ Yorùbá kankan ní South Africa ẹ lọ wádìí ó sì rìn ní tàbó ní bó ṣe jẹ́ wọn kọ kò síbẹ̀ ṣe fún bó ṣe náà máa kó wa papọ̀ náà ní Nàìjíríà Nàìjíríà náà pé but those people wọ́n ti mọ̀ wá kí ni mo fẹ́ mú jáde ní pé we are not one kì í ṣe kan lórílẹ̀‐èdè yẹn jẹ́ ká tanra wa jẹ we don't need to be deceiving ourselves in tí àwọn tá a sọ yìí tí wọ́n dánwò nílẹ̀ Yorùbá òun ni wọ́n dánwò níbẹ̀ fake medications fake drugs fake products kàn máa gbé láì ní jẹ̀níw ìwé tó fi ẹ̀ka gbé ṣé gbogbo orílẹ̀-èdè lẹ́rù pé South Africa is bí ìfẹ́ sọ̀rọ̀ tó bá dàbẹ́ gbé àbọ̀bá yóò lọ lóyìnbó ní ló fi pọ́n wọn tó yẹ rárá bọ̀dé ẹ̀ka sọ̀rọ̀ tó fúnra ẹ̀ mọ̀ pé ní Nàìjíríà táwa yìí ilẹ̀ Yorùbá anybody can just come in bẹ̀rẹ̀ visa tó bá ti ìwádìí lè bẹ̀rẹ̀ visa lọ́wọ́ ẹ̀ wò ni bóyá o gba airport wọlé àwọn èèyàn gba kọ́nàkọ́nà wọlé gba everywhere wọlé ojoojúmọ́ ni trailer kó àwọn èèyàn wọlé nobody is asking them where are you from wọ́n lè wọlé Yorùbá tìbọ̀tìbọ̀ tó mú ìjà and nobody is asking questions our government is not taking any action not to talk of pé bóyá president is not meant for only the state. èyí tí wọ́n ṣe yẹn máa expect pé táwa ń fọwọ́ lẹ́rán táwọn ọ̀nà ní ilẹ̀ Yorùbá tí irú wa ògiri wa wọlé Yorùbá tí wọ́n fi wá dára tó wù wọ́n pé àwọn yẹn náà yẹ káwọn náà fọwọ́ lẹ́rán kọ́dẹ̀ má gbàgbé láyé àbá ẹ jẹ́ ká fi rora wa àwọn ògbó yàtọ̀ sí Nàìjíríà náà bí sọ pé tí wọ́n ṣe dé abọ́ ṣe ń pa àwọn èèyàn no but the number one assignment for a good citizen is to protect their country. ẹ jẹ́ tún surprise yìí ìgbà tí mo tún lọ tí mo fẹ́ kúrò mbẹ́ bọ́n ṣe wo ìwé mi wọ́n ní pé mi ò bá stay ó lù ìyẹn exit ó ní tell your orders to do the same thing you did wọ́n sọ bẹ́ẹ̀ fún mi ó ní tell your orders to do the same thing you did. kò sí ìlú tí ò lófin tó bá dé ìlú kan òfin tó bá gbé kalẹ̀ bọ́n bá ṣe é ṣe nǹkan wọn bá wọn ṣe òfin wọn bẹ́ẹ̀ bá wọn gbé bẹ́ẹ̀ but ẹ̀ẹ́dẹ́bì kan ẹ̀ẹ́ fẹ́ ṣe jàrá ló lọ ṣe bá ṣe ìṣọ̀kan dé àkọjá yé wa kò dẹ̀ sẹ́ni tó bá disturb níbẹ̀ I was there mo wà níbẹ̀ kódà wọ́n fún mi ní àwọ́ọ̀dù òǹrè òun ní kí n fi àwọ́ọ̀dù kan gbé fún mi wá látọ̀ òǹrè ẹgbẹ́ ọmọ Yorùbá Western Cape Town South Africa to Mr. Money Ọmọjọwọ as outstanding media award for his meritorious media contribution in Yoruba land dated this day 2nd of May 2026 àwọ́ọ̀dù tó fún mi wá rè níbi ìṣọ̀kan dé mo gbà á ó sojú mi kì í ṣe wọ́n fi bàtà fún mi mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ bá mi máa kọjá nínú kọ́mẹ́ntì ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ ẹgbẹ́ ọmọ Yorùbá Western Cape South Africa ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ ẹ kọ́ nínú kọ́mẹ́ntì èyí tẹ́ wo mi nínú TikTok èyí tẹ́ wo mi nínú YouTube èyí tẹ́ wo mi ní Facebook please ẹ bá mi kọ́kẹ́ dúpẹ́. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ẹgbẹ́ ọmọ Yorùbá ẹ bá ní èrò tó wà ń bẹ àwọn ọmọ Yorùbá tó wà ń bẹ wọn ò kọjá àyè wọn oníkálukú wá síbi ṣíṣe yẹn wọ́n ṣe wọ́n fẹ́ ṣe wọ́n jẹ wọ́n mú kálukú dẹ̀ tí wọ́n gbalẹ̀ lọ mọ̀tà wọn ara bí ó dùn mí pé mi ò lè play video fún yín bí bá play video kan fún yín kẹ́ ẹ wọ àrà tí wọ́n dàgbà tí wọ́n pọ̀ ìyẹn nìkan gan ó ti tó nǹkan tó lè bí àwọn ẹ̀yà mi nínú wọ́n bẹ̀ sí nílùú aago gbọ̀ngàn gbogbo ayé ló mọ̀ pé wọ́n dé kódà àwọn ọmọ Yorùbá wọ́n invite àwọn ọmọ Yorùbá náà wà dé gbọ̀ngàn ẹ jí náà ìdílé gbọ̀nà
Yorùbá ṣe kan wọn jẹ́jẹ́jẹ́jẹ́jẹ́ ọba aládé méjì ló wà bẹ́ẹ̀ tí ò dẹ̀ sí kankan tó jẹ́lẹ̀ àṣẹ kan wa wọ́ọ́rọ́wọ́ àwọn aráàlú ò wá disturb anybody but tó bá sàwọn aráàlú ni wà á rí wọn máa gbóṣù káàràmọ̀ǹdà àwọn adé àgbákò tó tóbi tó fírísà wọn gbé sórí wọn máa rúbọ̀ tìtì wọn làwọn ẹsẹ̀ dìgbò ọ̀nà rúru wọn máa rúbọ̀ tìtì. And they will disrespect ṣẹ́ni kò sí gbogbo orílẹ̀-èdè tí ò ní ẹ̀yà lórílẹ̀-èdè South Africa wọ́n ní ẹ̀yà o indigenous ọmọ ọbẹ̀ àwọn Zulu wọ́n tún àwọn ẹ̀yà kan bẹ̀ tó dárúkọ fún mi tó tún yàtọ̀ sáwọn Zulu yẹn but Zulu yẹn ló tóbi jù wọ́n ní àṣà àwọn Zulu ní àṣà tiwọn they have their own culture wọ́n wá gbé culture tiẹ̀ ń bọ̀ wọ́n fẹ́ máa fi override culture orílẹ̀-èdè olórílẹ̀-èdè just like what they did in Àkúrẹ́ lọ́jọ́ tí Sunday Igboho wọn l'Ákúrẹ́ tí wọ́n invite wá sáfì Déjì tó dé ọ̀dọ̀ Déjì tó lóun Sunday Igboho tó náwó sí Déjì ó náwó sí Àkúrẹ́ ó fẹ́ ṣe kí ẹ kábíyèsí òun ẹnu mọ̀ nígbà gbígbẹ́ àwọn kábíyèsí wa gan-an ká mọ́ bí ti tẹ́lẹ̀ wọ́n yẹ pé kábíyèsí sì ń ká ni tó sì ká gidi bí ti tẹ́lẹ̀ ni ọwọ́ tó náà tó bí ti kábíyèsí ọyọ́ fọwọ́ yẹn kó rọ ni ọwọ́ yẹn máa lọ lẹ́ni straight tí ò ní padà dìde mọ́ á lọ gbé odidi màlúù kan wá kán tó lè ṣètùtù ọwọ́ yẹn kó tó padà nà tó pè lọ bá tẹ́lẹ̀ nìyẹn. ẹ̀yin dé ìlú ẹ fẹ́ overthrow ẹ fẹ́ jọba lórí àṣà tó wà níbẹ̀ jẹ́ ìmọ̀ ìgbẹ́ ìdíkọ́ tẹ́lẹ̀ wọ́n yàtọ̀ sí Yorùbá ẹ jẹ́ ká sọ òtítọ́ fúnra wa tí rọra ẹ wò ẹ̀yin tẹ́ ń blame wọn ní South Africa tẹ́ ní wọ́n ò mórí kí ló jẹ́ pé wọn ò mórí tó o bá mórí ká má rí irú ẹ̀rí ẹ má jẹ́ ká tọ́ra wa jẹ́ they can't close their eyes kí irú wa ògiri wa kó dẹ̀ máa wọ inú wọn anyhow tọ́lọ̀ wá fún wa lórí ọ̀fẹ́ táwa náà bá da orílẹ̀-èdè wa gbà tá gba Yorùbá nation àlẹ́ ẹ̀fà àláwọ̀ irú wa ògiri wa kó kọ̀ máa wọ ilẹ̀ wa bó ṣe wọ ilẹ̀ Yorùbá lé ní wọ́n fi tírélà ti Dangote wọ́n fi lóòdù wọn wọlé wọ́n fi mọ́tò ata mọ́tò tó fi lóòdù ata wọ́n fi lóòdù wọn wọlé wọ́n fi mọ́tò tó fi lóòdù ewúrẹ́ wọ́n fi pápẹ́ ewúrẹ́ sókè wọ́n kó wọn sísàlẹ̀ wọ́n kó wọn wọlé wọ́n dẹ̀ wọlé tìpọ́ntìpọ́n tógúntógún wọ́n tí àwọn èèyàn wa gbé wọ́n dà wà láàmú wọ́n dà wà nínú ìbò kò dẹ̀ sí kankan tí Yorùbá ṣe lé lórí. ṣé ro pé kidnap ilé ìṣẹ̀lẹ̀ ní South Africa níbí ni o tó sì jẹ́ pé Africa sì ni do you think anybody can just come out tó ló fẹ́ kidnap kò ṣeé ṣe torí pé kí ni wọ́n mójú pé ìlú wọn dáadáa kó má bàa ṣẹlẹ̀ ni wọ́n ṣe é ṣe gbogbo tó ń ṣe yẹn tó fi dàbẹ́ ni pé wọ́n sọ pé no ẹ̀ kàn lè wọ ìlú wa anyhow get out look at Yorùbá land irú wa òkèèrè wa àwọn tá a gba Ghana àwọn tá a gba Ghana gbogbo wọn wọlé Yorùbá mọ́ ṣe fẹ́ without visa without any approval wọn wọ Nàìjíríà anyhow tó bá dẹ̀ ti wọ Nàìjíríà gbàm ilẹ̀ Yorùbá ní sòsè torí ibẹ̀ láyé wà ibẹ̀ lówó wà ibẹ̀ ní bísínẹ̀sì wà wọn wá ṣe Yorùbá land bàlà ẹ jẹ́ ká sọ òtítọ́ tó ti tọ́ fúnra wa mi ò sọ ilé ìlú pé bóyá èmi náà ti lọ South Africa rárá nígbà tí mo dé ibi náà pé South Africa yẹn ẹjọ wọn plan yẹn dáadáa wọn sì especially Cape Town tó ń sọ yẹn Cape Town yẹn ẹjọ ibẹ̀ kò yàtọ̀ sí Amẹ́ríkà I'm telling you this kò yàtọ̀ sí Amẹ́ríkà wọ́n ṣe bẹ̀ tó dáa bá ní kẹ́dẹ̀ wá expect kẹ́dẹ̀ kàdé lájú kọ́dẹ̀ wá káwọn kẹ́dẹ̀ dédé rọ́ wá kọ́dẹ̀ máa fi mọ́tò ata kọ́ máa fi kíní kan ọ̀nà ẹ̀bùrú kọ́dẹ̀ máa wọ́ bẹ̀ débi tí wàhálà àti máa ṣẹlẹ̀ lójoojúmọ́ tó ń dilé rìn ibẹ̀ ọ̀nà wọ́n tẹ́lu ẹ̀ lè rí ìdọ̀tí lójú títì níbi tí mo lọ yẹn ìdọ̀tí níbo lẹ ti fẹ́ rí arìnrìn 2 hours ó lé mi ò pàdé ọlọ́pàá lọ́nà níbi tó ti ń kó igi sọ́nà tó ti ń yọ ìbọn mi ò rí wọn ò dẹ̀ bí ẹ̀dá kó rú òfin tó o bá rú òfin kó tó dénú ilé ìwé ti dúró di ẹ̀ ní tí mo fojú mi rí ni they plan that town that city that country wọ́n plan yẹn wọn ò lè láwùjọ wọn lẹ̀ kí wàhálà kókó wọlé ẹ jẹ́ ká sóòótọ́ fúnra wa. ọjọ́ táláyé ti dáyé ìlú kan ò lè dàlú ṣe o ẹ má ṣì ní gbọ́ o Nàìjíríà àti Yorùbá ní South Africa nìkan ò lè dá orílẹ̀-èdè wọn ṣe láìsí ìrànlọ́wọ́ àwọn ará ìta but táwa náà bá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè a lè dá ṣe láìsí ìrànlọ́wọ́ àwọn orílẹ̀-èdè míì but táwa máa fọwọ́ orílẹ̀-èdè míì yẹn ní ààyè láti wọ ọ̀dọ̀ wa á fún wọn láàyè legally lọ́nà òtítọ́ àtòdodo ni wọ́n á fi wọlé tá a mọ bó ṣe jẹ́ tá a mọ iṣẹ́ tí wọ́n ń ṣe kì í ṣàwọn gbégbé kì í ṣàwọn ajínigbé tí wọ́n máa wọlé lọ́nà èèkà lọ́nà èrú tàbá wọn tá a fẹ́ take over gbogbo bá wà lọ́wọ́ ẹ̀ tá a fẹ́ prove pé we are dominion we want to dominate this place. mo ń ka mẹ́sẹ̀jì kan wọ́n náà dìbò fún ọmọ Ìgbò lẹ́kọ̀ọ́ wọ́n dìbò fún ọmọ Ìgbò ni ó contest lẹ́kọ̀ọ́ fún rẹ́pù ó win Yorùbá ló represent ní ibẹ̀ lọ́mọ Ìgbò yẹn mi ò blame ẹ ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ dìbò fún ẹ̀yin lórí yóò gbé ẹni mo hate Ìgbò I don't bloody care kò káyé ẹ̀yin lórí yóò torí kí bá pé ẹ̀ ní fọmọ Yorùbá lẹ́kẹ̀ẹ́ dìbò fún mi wọ́n dìbò fún ó fẹ́ send àwọn èèyàn lọ sí abroad fún training ó fẹ́ send èèyàn 29 lọ sí abroad fún training nínú 29 yẹn ó mọ ọmọ Yorùbá márùn péré 24 tó kù ọmọ Ìgbò nílẹ̀ Yorùbá ló dẹ̀ lọ represent mẹ́ 24 Ìgbò 5 Yorùbá péré they want to dominate wọ́n ti rí pé sáǹsì ńlá níbẹ̀ yẹn jẹ́ fáwọn ẹ̀yin ọmọ Yorùbá lé ẹ̀ẹ́dẹ́ ẹ̀dùnkú kẹrọ ọpọlọ yín irú ẹni yóò yẹ kẹsì máa mẹ́kì àrí bẹ́ẹ̀ sì máa rí kọ́ọ̀dù ẹ̀ kẹsì máa pè padà that you don't want him this is Yorùbá land tẹ́ ẹ bá rí kẹlẹ̀ lóko kẹ kọ́ọ̀lẹ̀ padà kó padà lọ ní ẹ̀kọ́ lọ jẹ nílẹ̀ Ìgbò
bó jẹ́ òwèrè bó jẹ́ ndéwì bó jẹ́ anamara bó jẹ́ ọ̀bùlùkù anywhere tó bá wù kó lọ jẹ rẹ́pù níbẹ̀ kó máa help àwọn ọmọ Igbo. But this is Yoruba land. Ní ṣe tó yẹ kẹ́ ẹ ṣe ìgbà wọn náà níjọba lẹ́yìn lórí. This is what the South Africans does not want. Wọn ò fẹ́ wọ́n yàtọ̀ sáwa àwa la gọ̀ àwa ní mú àwa ló pọ̀ mú àwọn protect wọ́n defend and preserving their own land. Wọ́n fẹ́ kó pọ̀ no matter what. Wọ́n fẹ́ ká jìjì take over ẹ̀gbọ́n wọn lọ́wọ́ kó dé àbùkù ẹ̀jẹ̀. Wọ́n yàtọ̀ sáwa Yorùbá jẹ́ là ń sùn àwọn bá wa ń sùn àwọn gómìnà ń sùn ṣé àmọ́ ní ń sùn wọ́n kàn kówó wọ́n jẹ gbádùn. As a matter of fact wọ́n fún àwọn ilé kan hàn mí ní Cape Town yẹn ó dùn mí tí mo lè ṣe fídíò mi lè gbé fídíò yẹn síta fún yín bí bá fi hàn yín. Àwọn ilé yẹn wọ́n sọ fún mi pé lágbájá ló lélẹ̀ Kàbẹ̀dù ló lélẹ̀ ibẹ̀ ni wọ́n gbé wọn mọ àwọn tó ní I don't just want to mention it. Wọ́n fi hàn mí ilé lágbájá ni tẹ́ ẹ bá àwọn ilé tá à ń sọ yìí àwọn ilé tó kọjá àfẹnusọ mighty buildings tó jẹ́ pé téèyàn bá lẹ́yọ̀ kan ẹ̀ láàrin ẹbí ìran márùn-ún kò lè ti yá. What are we talking? Ẹ̀yin kówó tiwa ẹ̀fín develop ibẹ̀ ẹ̀fín tún bẹ̀ ṣe lẹ́yìn olóṣèlú wa wọ́n dẹ̀ ti ìyà ń di àwa ń bì wọ́n lé bó ṣe wù wọ́n ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ lẹ́kìtì wọ́n ti gbáriwo wọ́n tún ti débì kan lẹ́kìtì wọ́n tún ti bẹ̀rẹ̀ àwọn gẹ́gẹ́gẹ́gẹ́ tí ì rí nǹkan kan ìdí mọ́ mẹ́mẹ́ ìṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ síbẹ̀ ẹlẹ́fẹ́ sùn ni tó bá wù yẹn gbégbé sẹ̀tì South Africa gbé tó bá wù yẹn má gbé ẹ má wò South Africa ò fẹ́ kílẹ̀ wọ́n bàjẹ́ ẹ jẹ́ ká bára wa sùn títọ́ ilé òun sọ̀rọ̀ pé wọ́n fi bí sanre fún Nàìjíríà wọ́n ṣe wọ́n mọ̀ rárá o ilẹ̀ yẹn ilẹ̀ tí baba ńlá baba wọn fi ilẹ̀ fún wọn ni tí wọ́n jogún nǹkan kan ò gbọ́dọ̀ ṣe tí nǹkan bá ṣe tó bá mẹ́hẹ̀ Ọlọ́run gan tó jogún bẹ̀ fún wa bẹ̀ lọ. sẹ́yìn ròyìn pé Ọlọ́run tó dá àwa ìran Yorùbá sórí ilẹ̀ yìí ẹ rò pé kò ní bí gbogbo àwọn bàbá wọ̀nyí gbogbo àwọn bàbá tí wọ́n lajú wọn lẹ̀ tí tàlùbọ́dẹ̀ kó wọ ilẹ̀ Yorùbá tí wọ́n jíjà gbé lọ́sàn gangan tòǹdó ṣe ti là ń gbọ́ kí n tó ẹ̀ tó ń lọ sí South Africa o mo dé láti South Africa báyìí di Èkìtì la tó ń gbọ́ Èkìtì ni ó wọ́n tún ti kó wọlé Èkìtì o ọ̀tọ̀ ní ti Kwara ọ̀tọ̀ ní ti Ọ̀ṣun lórí ilẹ̀ yín ilẹ̀ lọ́lọ́run jogún fún wa ilẹ̀ Yorùbá tó bá yọ kúrò nínú tó yọ ilẹ̀ Yorùbá tó bá yọ kúrò lára Nàìjíríà kò tí ì tó kò ní I am talking of landscape mi ìsọ̀rọ̀ population mo sọ̀rọ̀ landscape nìkan ilẹ̀ Yorùbá kò tí ì tó bá pín South Africa tó bá pín sí ọ̀nà 20 ilẹ̀ Yorùbá yẹn ilẹ̀ wa the landscape kò tí ì tó apá kan ilẹ̀ South Africa yet wọ́n try to protect ẹgbẹ́ kankan gbọ́dọ̀ ṣẹlẹ̀ but àwa nílẹ̀ Yorùbá iṣẹ́ là ń sùn Fúlàní wọ́n lòdù àwọn apààyàn wọ́n lòdù wọn wọlé tibọ́ntibọ́n lójoojúmọ́ wọ́n kọlu Èkìtì wọ́n kọlu Ondo State wọ́n kọlu Ọ̀ṣun wọ́n kọlu tibí wọ́n kọlu tọ̀hún àìmọye ilé tó ti ṣe ní Kwara tí Kogi ò ló ń kà àwa dẹ̀ ń sùn àwọn Yorùbá ẹ̀jẹ̀ tì you better jigiri nínú ohun ẹ̀sìn Ọlọ́run níjẹ́ kó orílẹ̀-èdè wa dohun ìtàn n máa sọ̀rọ̀ orílẹ̀-èdè wa yẹ kó yé yín o ìsọ̀rọ̀ Nàìjíríà máa dìtàn ọlọ́yẹ Sunday ọmọdé yẹn mọ́ òun náà ṣiṣẹ́ takuntakun níbẹ̀ ṣẹbẹ ẹni kílọ̀ ló jẹ́ ẹni ambassador síbẹ̀ ambassador kan jayé ọlọ́ba lọ sí ẹni kò sí tó kàn bọ́ ṣe ń pa àwọn Yorùbá tó ó tó sọ fún wọn ló ṣe báyìí ẹ ṣe ń pa àwọn ọmọ Nàìjíríà kò sí tó kàn wọn ambassador jayé tiẹ̀ lọ́dún wàá send message wá bẹ̀ pé Jonathan dé o for that reason ṣé Jonathan ju gbogbo Nigerian citizens tó face trials tó ń face wàhálà ní South Africa lọ́dún a gathering of over 500 people tó jẹ́ pé àwọn tó wà níbi ìṣiṣẹ́ yẹn wọ́n lé ní 500 Yorùbás and Igbo ìwọ́dẹ̀ ìjòkó síbi tó wà oúnjẹ ayé ọlọ́ba lọ oní Jonathan dé kí ló kayé pẹ̀lú Jonathan ò ṣe president wa mo ti ṣe tí o ti lọ but Nigeria facing a lot and you did nothing ẹ jẹ́ ká bára wa ṣe lè tó ti tọrọ ẹ̀yin ọmọ Yorùbá I don't want to say pé bóyá torí pé ó ti lọ bí kan tí ò rí rárá o rárá Ọlọ́run tó kọ́ ni pé màá lọ mo dẹ̀ ti dé yìí sì mo lọ náà ẹ̀yin tí Kẹ́ńyà ti sẹ́ pé máa pè mí náà ẹ̀ pè mí máa wà ẹ̀yin tí Canada ẹ̀ gbọ́ wà á wà UK ìyá mi pín ara bàbá mi bàtà yóò bu níbi dó ó tún kù sọ̀wọ́ yóò yá ẹ kọ̀wé ẹ jẹ́ ká wá á wà á àti lọ náà àti lọ àti dé nìyẹn ó ti lẹ́kùn ti ṣe ògo ní fọlọ́run lókè ọ̀run kò sí tẹ́lifíṣẹ́ fẹ́ ṣe sí mo tún lọ mo tún gbà wọ́ọ̀dù bọ̀ mú rí ṣé gbogbo èèyàn ló lọ tó ń gbà wọ́ọ̀dù olóyè Ìgbòho náà gbà wọ́ọ̀dù èmi náà gbà kò èmi náà gbà tèmi ó rí wọ́n fún olóyè Ìgbòho láwọ́dù wọn fún Ọmọlúkà náà Ọmọlúkà iṣẹ́ ló ṣe ìwọ náà gbà èyí sì ti gbà pé mò ń ṣiṣẹ́ mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ ni àfi tá a bá gba orílẹ̀-èdè Yorùbá nation yẹn mí ní sinmi àwọn náà rẹ̀ mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ ni mo ṣẹ̀ṣẹ̀ ń bá a bọ̀ ni mo ṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ bọ́ lápò ni àfi tá a bá gba orílẹ̀-èdè Yorùbá nation ẹ jẹ́ kí fún àṣọ yín gbogbo ẹ̀yin tẹ́ ẹ dá Sunday Igboho yẹn ti tẹ̀lé kíní kan òye ò lè yé yín ẹ̀sùn Igboho mo tún fìdí ẹ̀ múlẹ̀ fún yín lẹ́ni pé Sunday Igboho fi Yorùbá nation sílẹ̀ o mo tún fẹ́ ti mi gbọ́ lẹ́nu ẹ o mo fẹ́ ti mi gbọ́ sọ wo ní South Africa o
mo fi tì mí bọ̀ ọmọdé yẹn mo ò lè dá ẹ̀yin ọmọ Yorùbá láíláí. Yorùbá ní wọ́n wá ènìyàn ò bá tí ì tẹ ikú wí dà èyí béèrè ikú kẹ bàbá rẹ báwo lè ṣe ẹsipẹ́tì pé ọwọ́ ẹ ò tẹ agbára olùfẹ́ bá ẹni tó ju ẹ lọ nígbà ìgbà àgbẹ̀ olùfẹ́ bàjá àyíkú ló fi ṣeré wọ́wọ́ èèyàn ò tẹ ikú àdá kò gbọ́dọ̀ béèrè o ikú tó pa bàbá òun òdodo báwo rọ́ọ̀mọ́dún kàwùsù ní fújì ní ilẹ̀ yìí o òdodo mo ti kọ fújì lọ. wọ́wọ́ ẹ ò bá ti tẹ̀kú dà má béèrè ikú tó pa bàbá rẹ o torí tó bá lọ ń bẹ̀rẹ̀ wọ́n jẹ ìyá mọ́pọ̀mọ́pọ̀ èdè ni wọ́n á jẹ púrù ìyá. ọmọdé ẹ má mọ tó ṣe ẹ má kàn mọ́gi ẹyẹ kàn mọ́ ìgbélébùú mo ti sọ fún yín. a sọ̀rọ̀ púpọ̀ gidi lórílẹ̀‐èdè South Africa a sọ̀rọ̀ pẹ́ gan-an ni. kò fi ṣeré kò fi yóò ìran Yorùbá kò fi ṣeré ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ló hàn sí mi lójú níbi tí mo lọ yẹn kí ọgbẹ́ la máa tún sórí afẹ́fẹ́ bọ̀dọ̀ ọmọ Yorùbá fọkàn yín balẹ̀ ẹ̀bẹ̀ tẹ́mi kan bẹ́ẹ̀ ni pé ẹ má jẹ́ ká dáwọ́ dúró ẹ má sinmi lórí ọ̀rọ̀ pé aṣáfẹ́ dúró yìí ẹ má sinmi ẹ yẹn má pariwo ẹ fọmọdé yẹn mọ́lẹ̀ ẹ jẹ́ kó máa ja ìjà tiẹ̀ bó ṣe máa ń jà ṣèbí security la fẹ́ gbà ẹ jẹ́ ká tìlẹ́yìn kó ní security yẹn gbà iṣẹ́ ń lọ níbì kan gbogbo ẹ̀kọ́ la máa fi gbogbo ẹnu sọ ẹsẹ̀ ń pẹ́lẹ́ ọ̀sà kò lè da ẹ̀yàn ọmọ Yorùbá Yorùbá nation lẹ́nu ìsọ́nà méjì ju Yorùbá nation lọ ṣùgbọ́n irú tó bà sẹ́pọ̀n tó o bá fi ọgbọ́n pa o ò fẹ́ kí irú sá lọ o dẹ̀ fẹ́ pa irú nínú ẹ̀pọ̀n tó o bá fọgbọ́n ṣe wàhálà ní nǹkan máa ṣẹlẹ̀ irú tó bá sẹ́pọ̀n ní ọgbọ́n ni ká máa fi ohun dídùn ọ̀rọ̀ tó dáa ká máa fi ti Sunday Igboho lẹ́yìn káwọn ọmọ Yorùbá dẹ̀ dúró irú ẹ̀mí sì mo ti dúró tó kò sí tó máa yẹ lówó ìpàkì ni Yorùbá must agbọ́dọ̀ dá dúró. I saw many things lórílẹ̀‐èdè South Africa tí mo lọ yẹn gbogbo àwọn òkè kan tó ń gbé mi kù tó ṣe gbogbo àgbóyè òkè mo wọ òkè Ìdànrè mo ní ẹgbàá mi ẹ wo òkè Ìdànrè yìí ẹ wo mọ́tẹ̀ tébù mọ́tẹ̀ tó ń gbé wa òkè Ìdànrè náà ga tí ò bá ga tó tébù mọ́tẹ̀ díẹ̀ ló kù àìmọye àwọn òkè táfẹ́ ká ju tébù mọ́tẹ̀ yẹn lọ and they are making billions mi sọ pé mílíọ̀nù billions annually lórí òkè yẹn nìkan pé wọ́n ní kíni kan bá dé wọn ní kébùkà ló bá gbé mi ṣe orí mi náà bá ṣe fò ló bá fò lọ mo bá bẹ̀rẹ̀ sí ní wọ́n rí mi kiri torí kọ́ ẹgbàá mi ó gbé mi lọ sórí òkè yẹn fún un ó lóye tí mo san nísàlẹ̀ mi kí n tó ní fún tíkẹ́ẹ̀tì kó tó gbé mi kú jẹrẹrẹ ni wọ́n dẹ̀ òbó torílẹ̀-èdè Yorùbá bá dúró kí lóògè náà létí òkè kan wà lẹ́kìtì ìkan wà ní Ìgbòho òkè lọ rárá àwọn òkè tó ga tó dẹ́rù báyìí tí wọ́n ṣe kébùkà náà sí ká máa gbá àwọn èèyàn àwọn òyìnbó dé from different kinds of countries in the world tí wọ́n wá gun orí òkè yẹn tí wọ́n ṣe exercise tí wọ́n rìn tó dùn tó fine. Generating billions àwa dẹ̀ jòkó síbi òkè yẹn west àwọn nǹkan tá a lè fi ṣe ká lè fi máa powó wọlé táwọn òyìnbó nífẹ̀ẹ́ sí burúkú ó wà nílẹ̀ Yorùbá a dẹ̀ fi gbogbo ẹ̀ lẹ̀ àìná ẹ̀ gbogbo ẹ̀ dẹ̀ west àwọn South Africa west tí wọ́n gbogbo ẹ̀ náà ṣe o òun ni wọn ò fẹ́ káwọn àlejò bàjẹ́ mọ́ wa lọ́wọ́ ẹ má jà parọ́ fúnra wa oníṣẹ́ kò ní jẹ́ kí iṣẹ́ ẹ̀ bàjẹ́ o wọn fẹ́ kájèjì bàjẹ́ àárín àwọn ibi kan orí òkè làwà àdẹ̀wò ilé nísàlẹ̀ rúbà mo ní ẹgbàmí wọn ní kò sí kankan kò sí ewu everything na plan mo lọ kò sí kan tí wọ́n ní bẹ̀yẹn náà tàbí ṣe gbẹgbẹ náà fi dá gbẹgbẹ lúkẹ́ tá à ní nílẹ̀ Yorùbá tá à ní ṣe ṣùgbọ́n àwọn àdàbẹ́ ìgbèkùn Nàìjíríà ìyẹn làwọn àdẹ̀ ń sọ fún yín tọ̀sán tó ń gbé ẹ dákun ẹ dábọ̀ ẹ jẹ́ ká jáde kúrò ní Nàìjíríà káwa náà dára wa ní ká múra wa. I told you but look at us now ẹ wọlé Yorùbá kàkàkà develop ṣe náà pa wá ṣe náà àtàkì wa lójoojúmọ́ ẹ̀yin Èkìtì àwa Oǹdó ṣe dáadé jẹyìn àwa ti pẹ́ àti ìrìyàn òun jẹ tán ẹ̀yin Èkìtì náà ti jẹ ti yín lọ pẹ́ ní fọlọ́wọ́ àjọmọ́ ẹ̀jẹ̀ náà mo dẹ̀ kí ẹ̀yin Kwara ìpẹ́ ẹ̀kú àjẹjẹ tún jẹ àwọn Ọ̀ṣun náà mo kí yín ó sì ń bọ́ lọ́dọ̀ ẹ̀yin Ọ̀yọ́ àti Ògùn àti Èkó ẹ máa múra wọ́n ti sọ pé ilẹ̀ Yorùbá ẹ̀ ní nísìnyí àwọn ará abí ló sọ Fúlàní fìtìnà ti yín Ìgbò fìtìnà ti yín Yorùbá adẹ̀sùn àwọn òní ọmọlúkà lèmi ń jẹ́ èmi á dúró tí òtítọ́ àmà dúró sí tí òdodo kò sí tó burú tó orílẹ̀-èdè wa bá dúró láyé ara ẹ̀ tá a bá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè mò ń fi ń dá yín ló kò sí tó lè mú kí South Africa sọ pé àwọn fẹ́ máa àtàkì wa láyé kò jọ ìdí ni wípé Nàìjíríà yìí orúkọ yẹn ti bàjẹ́ already bọ́dá bá dúró bí orílẹ̀-èdè Yorùbá ní conscience Yorùbá a ní conscience a ní bara wa jẹ́ a ní dànkanrú a ní bàǹkan jẹ́ a ní fẹ́ ṣe jọ ní nǹkan Yorùbá ló máa ń sọ yí pé dé àlejò bá wọ̀lú a máa sọ pé ẹ máa wọlé o that is to caution ẹni tó ń bọ̀ òun náà máa rọra wọlé ẹ máa wọlé ẹ̀ náà sọ yí pé be careful Yorùbá láṣà ń létò a ní tẹ́lẹ̀ bàtúbàtú òde mi kan àjèjì ni ẹ òde ẹ̀dẹ́gbẹ̀ òde tẹ tàbúrú rárá kì í ṣe Yorùbá ò ní dẹ́rù ẹ̀ wò láyé àbàdà Yorùbá bá dé ó máa rọra máa rìn ó máa ṣe ní jẹ́jẹ́jẹ́jẹ́ wọn ò ní ṣe tó ní nǹkan lọ bọ̀dá wọn kan wà lójẹ́ pé kò kàn wọ́n tábà ti dé bẹ́ẹ̀ bá máa tẹ báṣubàṣu náà wọ́n á rẹ̀ pàtàpàtà wọ́n á fẹ́ ṣe ju ẹni tó níbẹ̀ lọ
ṣùgbọ́n náà máa kó wa kọ́ wọ́n ní Nigerians bó ṣe máa ń pè ní Nigerians but àwọn náà ti wá gbọ́n wọn ti mọ bó ṣe ń lọ ṣé mo sọ fún mi náà béèrè lọ́wọ́ mi sẹ́ bẹ́ẹ̀ ya mo ní tèmi mo ní Yorùbá this one cannot do rubbish wọ́n lùwẹ̀ mi ní straight wọ́n ní which place are you from mo ní I am from I'm a Yorùbá man typical ẹ̀mọ̀ mi náà wọ́n bẹ̀rẹ̀ mi náà sọ̀rọ̀ mi báyìí mo kì í ná Yorùbá man mo sọ̀rọ̀ yẹn kékeré báyìí this one cannot do rubbish ó yá wọ́n dẹ̀ mú wẹ̀yẹ̀ wọ́n gbà wọ́n ní kí n máa lọ ẹrù mi tó fẹ́ tún wọn kó gbogbo ẹ̀rọ yá mo dẹ̀ rọra kẹ́rù mi tó nǹkan mi padà mo tó so kí n tó máa lọ mo dúpẹ́ lọ bàbá mi Julius Marshal aṣíwájú gbogbo ọmọ Yorùbá lórílẹ̀‐èdè Western Cape mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ kú ìfẹ́ ọmọ Yorùbá kì í ṣe ìfẹ́ mi torí bí tọrọ dídùn náà ti kúrò ní ìfẹ́ mi ìfẹ́ ọmọ Yorùbá ẹ kú ọmọ Yorùbá ẹ kú fọmọ ènìyàn ṣe ẹ kú ìjẹ́ ọmọlúwàbí bàbá yìí ti fi pilẹ̀ dáadáa sílẹ̀ ó sì wà láyé àwọn ọmọ Yorùbá ẹ béèrè títí sí bàbá ẹ jẹ́ ká celebrate wọn that man is mi mọ bí mo ṣe fẹ́ gbé kalẹ̀ tẹ́ ẹ bá mọ iṣẹ́ tí bàbá yẹn ṣe fáwọn kí wọ́n sọ ọmọ Yorùbá ní àwọn ọmọ Ìgbò sáwá sọ̀dọ̀ bàbá tí bàbá rán wọn lẹ àti Yorùbá àti Ìgbò kódà àwọn ọmọ South Africa gan tó tún kọjá àyè wọn tó wá bá bàbá kó bá wọn sẹ́tù ẹ̀ bàbá yẹn tó bá wọn sẹ́tù àti bá wọn tó ó ní lọ́ọ̀yà ó ní gbogbo ẹ̀ anybody bá ní case bóyá ó ti lọ South Africa lọ́nà tí ó yẹ kó lò ó wọ́n dẹ̀ gbé ẹ wọ́n fẹ́ ṣe bàbá gbé lọ́ọ̀yà sílẹ̀ àsanwó àtúntẹ̀lé ẹ àrídájú pọ́n bá ṣe kéèsì ẹ wọ́n dẹ̀ fi iye tó wáyé pé ṣe náà fẹ́ ṣì tiẹ̀ that is that man aṣíwájú of South Africa. bàbá wa ọ̀ọ́nì ìrìṣà lọ́jọ́ tẹ́ ẹ wá sí South Africa ní Cape Town aṣíwájú wa ń pàdé yín bó jẹ́ jẹ́ pé àwọn kan gbìyànjú àti blọọkù kí aṣíwájú má bàa dọ́dọ̀ yín but at last ẹ fún wọn láyè wọn dọ́dọ̀ yín ṣùgbọ́n ẹ mọ iṣẹ́ tí aṣíwájú ń ṣe bá mi kéré kékeré kẹjẹ kó dọ́dọ̀ bàbá wa onírìṣà. iṣẹ́ tí aṣíwájú ń ṣe ní South Africa ẹ mọ àwọn ọ̀tá ò ní jẹ́ sọ fún yín torí wọ́n máa wò pé ti ọ̀dọ̀ tí wọ́n bàjẹ́ aṣíwájú ó ṣe kutukutu méje bàbá mi ẹ bèrè nọ́mbà àwọn lọ́wọ́ Ìgbòho Òòṣà ti mi Ìgbòho fúnra rẹ̀ fojú ẹ̀ rí itú méje tí bàbá yẹn ń pa fáwọn ọmọ Yorùbá ẹ bèrè nọ́mbà ẹ àwa báyìí mọ ẹ lè pe àwa àdè expect pé kẹ́ ẹ pè wá but ìgbòho ọmọ yín ni ẹ lè pé ẹ bèrè pé tani pè láṣíwájú ní South Africa ìyẹn ní Western Cape pé so ní nọ́mbà ẹ fún mi báwo ló ṣe jẹ́ bèrè lọ́wọ́ Ìgbòho àṣàlàyé fún yín Ìgbòho fojú ẹ̀ rí ó gbọ́ndà ó gán surprise pé àbí kì í ṣe ọmọlúkà aṣáájú tó ń sọ nìyí àwọn náà ni bàbá ni wọ́n dẹ̀ dára bí eléyìí kò sí kílẹ̀ ń pe aṣojú yìí ambassador etí aṣíwájú ṣe ní South Africa wà láì tàlà aṣíwájú bí kò sí ambassador tó lè ṣe wẹ̀ kò tí ì sí ambassador tó ṣe wẹ̀ ní kò dẹ̀ lè sí pé ọmọ Yorùbá ní ìṣù tàbí ọmọ Ìgbò aṣíwájú gbé lọ́ọ̀yà sílẹ̀ ó tún tẹ̀lé dé court ó dẹ̀ rí dájú pé that matters was settled that is the reality and that is the fact bàbá wa onírìṣà ẹ pé Sunday Igboho ẹ béèrè pé ta ló ń já síwájú mo ti sọ o bàbá síwájú náà láwọn ìsọ̀bì tẹ́jọ́ ń ṣiṣẹ́ o àwọn bàbá mi Lukman Lasisi àwọn bàbá mi Caleb Asepere àwọn bàbá Ọlárẹwà àwọn Solomon Ọlárẹwájú àwọn bàbá Kókà àwọn Anífowóṣe àwọn Ọlárẹwà mo ti dárúkọ àti bàbá mi Adé West àti ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ ni wọ́n ti bàbá ìlẹ́yìn Yálàjẹ́ màmá Yálòdé gbogbo wọn pọ̀ bẹ́ẹ̀ tó jẹ́ pé wọ́n ti bàbá lẹ́yìn yìí bàbá fi ṣiṣẹ́ yẹn tó dẹ̀ jọ ń ṣe nínú Yorùbá ẹgbẹ́ ọmọ Yorùbá yìí bàbá Aṣíwájú ṣiṣẹ́ ó ṣe kutukutu méje yàyà mẹ́fà ọmọlúkà ni mò ń jẹ́ o mo ti padà dé láti South Africa ẹ̀yin ti UK ẹ̀yin ló kàn o àwọn Kẹ́ńyà fẹ́ pè mí mi ìfẹ́ lọ mi ìfẹ́ lọ African country kankan mọ́ ẹ pè mí ní UK máa wá ó dẹ̀ jẹ́ Germany ni ẹ pè mí yìí wá ìdán fún mi bẹ́ẹ̀ rí kò pọn dandan kẹ́yìn fún mi lélẹ̀ yìí kò pọn dandan ó lè má mú gangan wá ẹ sá pè mí kí n wá kí n wá sọ ọjọ́ méjì kí n tún máa padà bọ̀ kí n sọ ọjọ́ méjì kí n tún máa padà bọ̀ Nàìjà kò nira fún yín láti ṣe ẹ̀yin olórí ire tẹ́ wà ní UK má mi pé yàrá tí bá mú yín má mi tó o bá tètè gbọ́ ọmọ yín ọmọ Ọmọlúkà tó o bá gbé wá sí UK tí n bá gbá yín mú pín ara Dr. Sabi bàbá mi Fàtáyì Ògúndídì ló ti ń bá gbá yín mú ẹ̀yin mẹ́ta yẹn àrò mẹ́ta tí yẹn dọ̀bẹ̀ ẹ̀ wà wà ní gbogbo ẹ̀yẹ màá ní mo wọlé tì ẹ̀ kò tó bẹ́ẹ̀ mi ti ráyè tí bá ti ráyè tí ẹ̀gbọ́n ẹ̀ mú ìgbé yẹ ẹ̀sọ́ àṣẹ mo burú tó máa fún yín dáadáa máa fún yín gan rí èmi mi ọyàn Ọmọlúkà ni mo jẹ́ mo dúpẹ́ lọ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá tẹ́ wà káàkiri tẹ́ gbé wá Ọmọlúkà lọ́bi tó ti jà pé tí máa lọ bẹ̀ máa lọ gbọ̀lọ́ ni máa lọ gbọ̀lọ́ ni máa bọ̀ olùfà kan ló sọ̀rọ̀ bíbí tẹ̀ mọ́ kí dáadáa ó ní bí náà bá kú dọ̀wọ́ fínáfíná bóun ràn mọ́ dọ̀wọ́ Olódùmarè adíyá fún arìnàká ìdí sáwọ́ lọ́nù mọ̀rọ̀ wọ́n ní tó bá lọ kò ní dé Ọ̀rúnmìlà ní nítorí kíni wọ́n ní ẹni ìrárìn ní kú sójú eérú ẹni ayanyan ní kú sàgbàrá ẹ̀jẹ̀
ọ̀run mi làwọn ní tó bá ṣe bí ìṣẹ̀dá àwọn tòun bá ní ó ní ṣe lòun ó máa lọ rẹ tó sì máa bọ̀ rẹ tẹ́mi ọmọ lúkà tí mo lọ rẹ tí sì máa bọ̀ rẹ èrò pé èrò ọ̀fà ẹ wá bá ní láìkú kangiri là ń bá ní lẹ́sẹ̀ sẹ́rí ìmọ̀ lọ rẹ sì máa bọ̀ rẹ mi kò sí kankan màá ní ẹ wá gbọ́ ọmọ lúkà ẹ gbọ́dọ̀ fẹ́ wá n fẹ́ wá o tiẹ̀ ti jásí bẹ́ẹ̀ yẹn àrùn mẹ́ta yẹn tí èdè ọbẹ̀ nù bless you all ojú òde ti gbogbo yín pàápàá mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀jẹ̀ bí a máa bọ̀jà gbọ̀rọ̀gbọ̀rọ̀ àdúrà yín náà ló gbà tá a fi lọ tá a fi dé láyọ̀ àtàlàfíà ẹ pé ètò yìí mo bẹ̀ yín mo ti dé o ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wà tí mo fẹ́ sọ fún yín mo kàn fi lè wá sọ fún yín pé mo ti padà wọ̀ lónìí wípé mo mà ti dé o mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ yín iṣẹ́ ti bẹ̀rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ ọ̀la mo tún bọ̀ lórí ètò a gbọ́dọ̀ dúró Yorùbá gbọ́dọ̀ gbòmìnira lè máa rí bákan tó máa ṣe bẹ́ẹ̀ ni pé ó rí bí rárá kò lè ṣaláì mọ́ rí bẹ́ẹ̀ ṣùgbọ́n ó sọmọ ológun bẹ́ẹ̀ ní àdísí pẹ̀lú òkú ẹ̀ Yorùbá ni Yorùbá máa jẹ́ orílẹ̀-èdè ní wá a sì máa ju orílẹ̀-èdè títí láíláí gbogbo ẹ̀yà kíkanjú gbogbo ẹ̀yin bàbá mi ọmọ ẹ bá mi pín ẹ ṣí ẹ jẹ́ kó rí ẹ jẹ́ kó lọ God will continue to bless you ẹ rí dájú pé ìgbóyà kọ́ tiẹ̀ jáde bùkún ní orílẹ̀-èdè Yorùbá tẹ́ ẹ bá ti kọ́ mi ní lọ tí mi bá rí kẹ́ ẹ pín mi ní lọ mọ́ mi ẹsẹ̀ ìwé túgà ẹ̀ tí ì pín màmá mi kíkẹ́ fásán mi ẹ̀ pín ẹ bá mi ṣí ẹ jẹ́ kó lọ brother mi kẹ́hìndé ọ̀sẹ̀ ní mi ìrìn yín ká pín programu yìí ẹ bá mi pín kò ní bàjẹ́ fún yín sẹ́ àfi tẹ́ bá pín ẹ pín ọ̀nà yóò túbọ̀ máa ń la ní kò dúpẹ́ lọ́wọ́ yìí ọlọ́gà lè fi jẹ́ o yá ṣe é. ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀ ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ bó dọ́jà ni èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.